ẹ káàbọ̀ padà sórí ètò Èjì Òwúrọ̀ ọ̀rọ̀ àwọn ọlọ́pàá náà ni a ṣe ń sọ lórí pé tán bá pè wọ́n kó má ta gìrì ní kíákíá tán bá tó wá débẹ̀ náà èyí tó ṣẹlẹ̀ yìí kàn ṣẹlẹ̀ ní ọgbà ń bì àṣetán lọ́fíìsì wa ń bí náà ni mò ń lọlé èmi àti Dr. Akeem Owolabi bá ṣe ń lọ bákan yé dé ibì kan ṣá bá ṣe rí àwọn ọlọ́pàá nìyẹn wọ́n dẹ̀ kọjá wọ́n wà lẹ́yìn wa wọ́n kàn gbùrù àwọn ọlọ́kadà tó wà ní títì tó ń wá èrò gbogbo wọn ṣe bá àwọn ọlọ́kadà yẹn bẹ̀ sí sáré ní gbùrùgbùrùgbùrù nígbà tó ti náà ọlọ́pàá yẹn tó sáré bọ́ọ̀lù ẹ̀nu mọ́ tó ti gbé bọ́n wọ́n wọ̀ wájú wa tó ń gbé ìbọn báyìí ìkan ojú ẹ̀ ń tú mo ti ń gbọ̀n ní distani pé kí leléyìí eléyìí pààyàn wọ́n bá gbé kan náà àwọn ọlọ́kadà yẹn wọ́n bá gbọ́n bẹ̀rẹ̀ sí lò báwọn tó kú náà ṣe pariwo ni pé wọ́n kìlà làwọn ará àdúgbò náà bá ya pé kí ló dé wọ́n ń ṣiṣẹ́ wọn kí lè fẹ́ ṣe wọ́n fún wọn pé you don't know wetin happen. You don't know wetin happen. And wetin happen. Yesterday, one woman, you go bank here, collect 1.5 billion naira. Now this Okada people don't know. Ọlọ́pàá ló ń ṣe. Ṣé bá rí ìtọ́mú lẹ́nu jẹ́ mẹ́ta yìí tó ṣiṣẹ́ ní Kọ̀tún police station. Tó mú wa lọ dúró sẹ́nu ọ̀nà báńkì tó bá ti gbowó jáde. Lucky, Sergeant Lucky. Ìbíjẹ́ ni kọ́kọ́. Bọ́ọ̀ kan bá mi ṣayé tí àwọn ọlọ́pàá police post international airport tọ́lù ṣe léṣe tó ẹ pé wọ́n captain ní àmì ló gbé ńlẹ̀ ńbẹ̀ tó lọ bá gbá ẹrù ẹ̀ wọ́n jù ú lẹ́ńbẹ̀ wọ́n dẹ̀ gbẹ́rù ẹ̀ lọ. ìjọ ọlọ́pàá náà ni. Another one happen ní wọ́n pè mí láti Ògìgbò Oníkòòdù the same thing now lòun ni ẹ mo sọ ìlú wo làwọn tó ní slavery jẹ́ olórí tí ọlọ́pàá ń gbé ìbọn dání tó wọ́n náà singlet tí ò ṣe orúkọ ẹ̀. It's only here in Nigeria. That shows you the stuff táwọn leaders are made of. Bọ́dọ̀ tó fẹ́lá gba ọlọ́run máa di wàhálà. Á dẹ̀ ṣu ẹlòmíì lọ́wọ́ nu wọn because kò lè bá continue máa check innocent blood all the time. Ẹ máa tẹ̀ dúpẹ́ pé irú mi ò sínú àwọn ọlọ́kadà. Bọ́ọ̀ṣẹ̀ pọ̀ tó yẹn irú mi ò sínú wọn. Gbogbo oníkálukú àti tọwọ́ ọmọ ẹ̀ bá ṣọ. But mi ò pe ìgbọ́n ti pọ̀ jù, múgùn ti pọ̀ jù. Àwọn ẹ̀ máa they always afraid láti stand up for their rights. Kéde yóò rò pé yẹ káwọn èèyàn ṣe ó dà gbogbo eléyìí tí ń ṣẹlẹ̀ èyí tá à ń sọ yìí náà àti sọ èyí tó ṣẹlẹ̀ lónìjà o àti sọ èyí tó lẹ̀ lábá o tó lọ káàkiri tó ṣẹlẹ̀ ní north o tó ń ṣe gbogbo ẹ o àmọ́ báyìí ń ṣètò yìí mọ̀ pé àwọn kan náà máa sọ pé àwọn ó ṣẹlẹ̀ ń bàdàn tó pè mí náà ní Ìyágànkù ọlọ́kadà náà ní ọlọ́pàá pa tó gbé pọn ìmáàní yẹn bá mi sọ lórí fóònù lọ́wọ́ ìbọn dún tàtàtà gbogbo pé what's all this? Ẹ̀yin mélòó tábí bàbá yẹn mélòó ní bọ́mọ̀ ìrẹ́ gbéra ni wá wo ẹ kó jọ kan ẹ̀yin ní tìbí tó dáa ṣe sí. Kí lẹ́yìn rò pé gbàgbé AK-47 kí gbogbo ìpè mẹ́jọ gbẹgbẹ́ AK-47 ẹ̀rí nǹkan pè ní operation jọ náà. Ó dà ayẹta wà bí. Ọ̀rọ̀ ayẹta kọ́ nìyí. Tí n bá ní ma ṣàlàyé n tó simple n tí ò le mélòó tí máa dàda ń dídí tó ń sá ni ẹ bá wá dúró ní mọ́tò tẹgbẹ́ wa náà ò ní lọ lódìdí. Bẹ́ẹ̀ mo tá máa kọ́kọ́ ṣe pa tó ní kálukú máa skátà wàá wá yín AK-47 rà pẹ́ á sú ẹ wàá wá fẹ́ sá àálẹ̀ ẹ mú. Bó ti yẹ kó ṣe fún àwọn tó bá ṣe wá ṣe fún ẹ. Ẹ má wọlé hàn nípa ẹ o. Wọ́n kàn rán ẹ ń tètè ní kí police máa lọ rán yẹn. Tó bá kú wá kàn jù ẹ nù náà ní gbọ́ kúkú ní sanwó fáwọn tó ní àwọn ọmọ tẹ̀túlẹ̀ sanwó fáwọn ìyàwó wọn máa dà inú. So it's better kan bend there fún wọn. Tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ ní tí mo gbọ́n ló pé lókè òkun ó dà pé àwọn ọlọ́pàá máa ń ná àwọn ọ̀tá àbọ̀n tó jẹ́ bí rubber bullet àbí nǹkan. Tell me side rubber bullet or no rubber bullet. Ṣe rí bí ẹ wo ìwà èèyàn dúdú. Akọ̀ máa ń lájú ni most of those people tó bá fún wọn position orí wọn máa ń wú. Ṣé ní táwọn ọlọ́pàá ń ṣe náà? We are only blaming them. Ẹ blame my politician kan for all this nonsense. Tó bá hùn fún wọn àwọn kan ló máa dìde lọ́ba àwọn ọ̀gá wọn máa pressure pé kọ̀ọ̀kan wọn lẹ̀ àwọn politician mo lè jẹ́ mú gbó àwọn èèyàn mo jẹ́ tí wọ́n kọ̀ọ̀kan lẹ̀ ń kàn palẹ̀ mo ń sọ pé one day will be one day. Mọ̀ kí gbogbo market. Ibi tó tẹ expect ló ti máa wáyé ló ti máa ṣẹlẹ̀. We can't continue pẹ̀lú gbogbo rọ́bọ̀rọ̀ ọ̀dọ́ yìí. Now yẹn kú sí ìyàwó ọmọdé mi àwọn ọmọ kéèké làwọn ọmọ ó lọ ṣàlùwàlà orí pé just like that. Now kí ló jẹ́ tabarọ́ ọlọ́pàá ní ká máa bẹ́ ni of course ìmọ̀ àṣọ fún àwọn ẹ̀kọ́ kan máa bẹ́ dànù fún nǹkan ọ̀gọ̀rọ̀ wọn ní psychiatric problem. Tí ọba ní psychiatric problem kí ló gbọ́ gbogbo lé wa tọ̀gátọ̀gá wọn all sorts of nonsense they are butter one rub one get away with it
ẹlẹ́ǹtẹ̀ stop and search you do stop and search and rob. ẹgbẹ̀wọ́ ẹgbà ẹrù ẹwọ́ wọn ẹ̀fọ́ ìdúwọ́ ẹlòmíì ṣe léṣe ló ń bá yá ní ẹ̀ńtẹ́lù ṣe léṣe tẹ́ ìgbé lọ sí ṣe tẹ́ jùlẹ̀ on the spot tẹ́ ìwà gbogbo items ààrẹ tẹ́gbà lọ tẹ́gbé lọ. kí ni ẹ hand robbery ni ẹ. now ṣé the session ló bá gbogbo wéèrè rẹ dẹ̀ á sọ fún wọn pé the session yẹn jọ affect gbogbo wa ni. maybe you don't how many times they got soldier lọ ṣe ruwele military won't tolerate all this nonsense. It's only the police. And it's only time to ban exam civilian government. Ní rubbish máa ń pọ̀. Ọ̀dà kí lẹ rò pé àwọn tó jẹ́ olórí wọn kí lẹ rò kán lè ṣe sí i àti pé tẹ bá ní kẹ́ ẹ wò ẹ ti gbọ́ nǹkan kan lẹ́nu commissioner of police àbí Dọlápọ̀ Badmus tó jẹ́ PRO ẹ ti gbọ́ nǹkan kan lórí ọ̀rọ̀ yìí. Lórí ọ̀rọ̀ yìí náà wọ́n à ní sọ́ọ̀sì. Nítorí pé bí n ṣe ń ka The Nation newspaper yẹn mi ò rí pé wọ́n sọ pé Dọlápọ̀ Badmus. Wọ́n á lè pè é kó má gbé kọ́. mi dẹ̀rọ pé bẹ́ẹ̀ ọmọbìnrin yẹn nírú ìwà yẹn o torí náà tẹ̀sẹ̀ pàdé dáadáa. wẹ́wẹ́wẹ́wẹ́ ó lè ní ó lè má ní. nítorí bóyá iṣẹ́ pọ̀ bóyá àwọn kó tó ń pè pọ̀. well but mo ń sọ fún one on one CP gbọ́ AIG Soltu gbọ́ tó ti wọ́n gbọ́ area commander ayọ̀dẹ̀ ló wò gbọ́ tó ṣẹlẹ̀ kí ni ìgbowó Lagos Island ló gbọ́. Ọ̀dà bọ́ọ̀ tí ẹ̀dẹ̀ wá gbọ́ bá ti wá ń sọ lórí ètò Èjì Òwúrọ̀ yìí wọ́n á tẹ̀tù wá gbọ́ sí báyìí ni pé òun báyìí náà ṣẹlẹ̀ àmọ́ mo rò pé nítorí ẹ ká ṣe fún àwọn ará Lagos Island àgàgà tó wà ní ọjà Afọláwíyọ̀ àti gbogbo ẹ̀ ni pé ká dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n ṣe tí wọ́n fi òfin sọ́wọ́ ara wọn. wọ́n sọ pé wọ́n gbé lọ sọ́sùn tí wọ́n ṣe gbogbo ẹ̀ inú mi dùn pé wọ́n ṣe yẹn tí ì ṣe pé bóyá àwọn ọmọ wọn wá bẹ̀ sí ní jà wọ́n ń sun ilé wọ́n sun kọ̀ọ̀kan inú mi dùn fún ìyẹn náà ká dúpẹ́ lọ́wọ́ àmọ́ wá kò sọ́wọ́ ìjọba kíjọba náà ṣe apá tiwọn pé irú ẹni ìwé ẹ̀kan fi dófin ó yẹ kó ti kúrò lórí pé à ń fìyàn sínú custody ọ̀rọ̀ ẹ ti yẹ kó dọ̀rọ̀ court báyìí àbí nǹkan kan. Yes wọ́n máa ṣe autopsy. Wọ́n ṣe autopsy kan tó mọ báyìí. tó ẹ pọ́n ti ṣe lórí ìtàkọ́kọ́ yẹn. wọ́n ṣe autopsy ńgbà yẹn ni. wọ́n ṣe wọ́n tẹ gbogbo ẹ̀rú abaraba. even this deputy speaker state house of assembly Ẹ̀ṣinlókun kò gbọ́ sí mi. step wo ló take then. He was then chairman Lagos Island local government. Ìyẹn deputy speaker. Yes, Ẹ̀ṣinlókun. Ó gbọ́ sí náà. Kí ló ṣe? I take up matter again Ministry of Justice Directorate of Public Prosecution kí ló ṣe? I have the letter, I have everything. But he disappear or to reappear. Now náà ló tún lọ pààyàn again. Ètò Èjì Òwúrọ̀ náà nu ẹ jẹ́ kí a dánu dúró díẹ̀ nígbà bá padà dé a tẹ̀síwájú lórí ọ̀rọ̀ àwọn tọlọ́pàá tá a ṣe kọ́ lọ́wọ́ bá kó sọ wa Ọlọ́run má jẹ́ ká ara ní fẹsẹ̀ sí o à ń bọ̀.